Gbogbo ẹ̀yin olólùfẹ́ Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, ó yá gbogbo yín ẹ súnmọ́ bí o. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Mo kí wa pé a kú ọdún, a kú ìyèdún. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé. Sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní, òun ni Móròrántì Àyàbá. Móròrántì Àyàbá jẹ́ sinimá pàtàkì tí àwọn àgbààgbà òṣèré, àwọn bíi Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ fúnra rẹ̀, Fúnmi Bank, Anthony, Tósìn Ọláníyan tí gbogbo wọn kópa nínú sinimá yìí. Móròrántì yìí, nígbà tí àwa ń retí apá kejì sinimá yìí, lẹ́yìn ò bá tí ì wo sinimá Móròrántì Àyàbá, ẹ sáré lọ sí ìkànnì YouTube yín, ẹ tẹ̀ síbẹ̀, Móròrántì Àyàbá. Tí ẹ bá ti tẹ̀ síbẹ̀, ó máa gbé jáde. Ẹ jẹ́ ká jọ wá sọ̀rọ̀ lórí ẹ̀, ká jọ digest ẹ̀. Nínú sinimá yìí la ti rí Móròrántì ìyẹn kábíyèsí, olórí ìlú pẹ̀lú gbogbo itú àti agbára tó ní, itú tó ń fi àwọn ará ìlú ẹ̀ pa. Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, èyí tó wá múra gẹ́gẹ́ bí obìnrin tó ṣe gẹ́gẹ́ bí obìnrin. A ò wá mọ ohun tí Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ fẹ́ ṣe. Bóyá ó wá láti wá gba àwọn ará ìlú kalẹ̀ ni o, àbí ọ̀tọ̀ ni iṣẹ́ tóun náà wá jẹ́ nínú ìlú yìí. Móròrántì Àyàbá yìí tó jẹ́ gẹ́gẹ́ bí ọba, ìyẹn ń da ti ẹ̀rú lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn jàgùdà ìpálí, àwọn olè alọ́kólóhùn-gbígbé, àwọn ń ṣiṣẹ́ tiwọn. Fẹ́rànmi, èyí tó jẹ́ bí obìnrin ló ń ṣe nínú sinimá yìí tó fi disguise. Òun wá láti máa wo sàkún gbogbo bí ọ̀rọ̀ wọn ṣe ń lọ àti bí ètò náà ti lọ. Ẹ wò, ẹ má jẹ́ kí n sọ jìnnà. Tẹ́yin ò bá tí wo sinimá Móròrántì Àyàbá, ẹ sáré lọ sí ìkànnì YouTube yín, ẹ tẹ̀ síbẹ̀, Móròrántì Àyàbá. Ó máa gbé wá fún yín. Sinimá tuntun ni, àjààbálẹ̀ ni. Ẹ wò, kẹ́ digest ẹ̀, kẹ́ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ sinimá Móròrántì Àyàbá. Tí ẹ̀yin bá wá ṣe bẹ́ẹ̀, tí ẹ ò bá tí wo Móròrántì tàbí tẹ́ ń retí apá kejì sinimá Móròrántì, ẹ subscribe sí ìkànnì yìí so that tí apá kejì Móròrántì bá jáde, ẹ máa jẹ́ ní àkọ́kọ́ tí ẹ máa mọ bí ó ṣe ń lọ àti bó ṣe máa jẹ́ lórí ìkànnì YouTube wa. Ẹ má gbàgbé wípé wọ́n máa ń sọ pé #1 review lórí ìkànnì yìí àwa náà ni, àti gbogbo àwọn ìròyìn jákèjádò lórílẹ̀-èdè àgbáńlá ayé, Áfíríkà ni àti ilẹ̀ aláwọ̀ funfun pátápátá jákèjádò. Mo ní ẹ má gbàgbé sinimá tí a ò ní òní Móròrántì Àyàbá. Ẹ lọ wò, ẹ digest ẹ̀, ẹ download ẹ̀, tàbí kẹ́ tẹ̀lé ṣáájú mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífaransé ti máa ń sọ. Lẹ́ẹ̀kan sí, a kú ọdún, ẹ̀mí wa ṣọ̀pọ̀ ọdún láyé. Ẹ ṣé púpọ̀.